Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, a tún kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yẹn Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó jóbi ni, kò ní. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa o, lágbára àtẹ̀dá. Àwa àti yín á mọ̀ lọ́rẹ o, á mọ̀ bọ̀rẹ̀ torí pé ikọ́ kì í kọ́bálá, ìtàkùn kítàkùn kì í kéjò lẹ́sẹ̀. Àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fínní ládìẹ tó kù ìmọ̀ bọ̀. Àwa àti yín á mọ̀ lọ́rẹ, á mọ̀ bọ̀rẹ̀ o, àwọn ajógun òní lágbára lórí ayé wa, lágbára àtẹ̀dá láṣẹ Èdùmàrè. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé mo sọ bí ọlọ́sẹ̀ méjì sẹ́yìn nípa ìmúrasílẹ̀ tí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n ń ṣe lórí ọdún Sango àgbáyé eléyìí tó máa ń wáyé lọ́dọọdún, tí kábíyèsí sì jẹ́ ká mọ̀ wípé tọdún yìí máa yàtọ̀, ó máa yà láàrọ̀ ọ̀tọ̀ torí pé ilé náà ni àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí àwọn dórí àlééfà gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́. Ọdún Sango ti tọdún 2025 ó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún tá a wà yìí, ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tá a wà yìí, ìyẹn gẹ́gẹ́ bí ọjọ́ àṣekágbá. Lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde K1 the ultimate, àwọn èèyàn ńláńlá láwùjọ tí wọ́n lókọ tí wọ́n lókè, wọ́n ti ń jáde láti sọ èrò àti òye tiwọn lórí ìṣẹ̀lẹ̀ ìyẹn ilé tó ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Ayinde K1 the ultimate. Bákan náà lórí ọ̀rọ̀ wòlíì àbí pásítọ̀ ni olùṣọ́ àgùntàn ìjọ kan nípínlẹ̀ Èkó ìyẹn Lagos State, àwọn àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà, lílò àti gbígbé egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà, àjọ NDLEA, wọ́n fi pápẹ́ òfin mú pásítọ̀ kan nílùú Èkó lórí pé pásítọ̀ yìí ń ta egbògi olóró nílùú Èkó àti fún àwọn ọmọ ìjọ. Báwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Báwo làṣírí ṣe tú? Kí ni eléyìí tí ṣe òdodo ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn? A mú wá fún yín tá a bá wọnú ètò lọ, tá a sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ bá sì máa mú wá fún yín. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún káwò ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn kókó tá a ti mú wá fún yín, ká wá nà ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ mọ́ tí ì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pé wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbògi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dùn wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré
nípa ètò ẹ̀jẹ̀ lára, iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbògi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọ́n tẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tá a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ gbẹ́lú yìí. Wọ́n á máa rò bóyá máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀káwá tó wà ní Assurance Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request pé èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Ẹ káàbọ̀ padà. Ẹ ti mọ̀ wípé àwọn nǹkan tó lè ṣe yín láǹfààní òun náà la máa mú wá lórí ìkànnì yìí, pàápàá jùlọ nípa ìlera wa. Ìdí rèé tí mo fi sọ wípé kí ẹ pe iléeṣẹ́ X2 Ultimate Herbal International kẹ́ ẹ béèrè bí oògùn yóò ṣe tó yín lọ́wọ́ yálà lórílẹ̀ Nàìjíríà lẹ́yìn wà ní tàbí lókè òkun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn torílẹ̀-èdè Nàìjíríà òun lẹ́ ń wò yẹn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ti òkè òkun òun náà lẹ́ ń wò yẹn. Ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀, anywhere àtẹ́bá wà lágbàláyé yóò dọ́dọ̀ yín. Ọba Èdùmàrè kò ní jẹ́ ká fàìsàn ló gbà ó, lágbára àdẹ́dàá. Ẹ wá jẹ́ kí n lọ síbi tí à ń lọ̀gàn lórí ètò gẹ́gẹ́ bá a ṣe pàjùbà rẹ̀. Mo mú wá fún yín wípé oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n hàn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate nípa ti airport incident. Ṣùgbọ́n ohun táwọn èèyàn wá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa sí ó ní ọ́díò tó tún padà ló jáde. Ṣé ẹ rántí ọ́díò tó tún padà ló jáde lẹ́yìn tí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tí ó ṣe apology video tó ti tọrọ àforíjìn lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, lọ́wọ́ àjọ FAAN àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Falujet tó fi mọ́ gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà pátá. Ṣùgbọ́n bí ọ́díò tí mo mú wá fún yín lánàá lórí ètò tí mo ṣe lánàá yẹn, ìyẹn ọ́díò tó ń ṣàfihàn bí Alhaji Wasiu Ayinde ó ṣe ń dúnkokò mọ́ ẹni tó ní iléeṣẹ́ Falujet airline wípé n tó ṣe fún òun ọ̀dà póun sì máa jẹ́ kí ọ̀gbẹ́ni Lékan Sónẹ́mẹ̀ kọ́ mọ̀ n tó ṣe. Àwọn èèyàn ti fi ọ̀rọ̀ àti òye tí wọ́n ṣọwọ́ sí wa, ẹ jẹ́ ká mú wá fún yín kájọ wò kájọ gbọ́ ká tó tẹ̀síwájú. Àbísọyè Ọlálékan wọ́n ní Falujet owner is educated and likewise brained. If K1 Wasiu can sell such thing and the CEO still use his own private jet to drop him in Lagos, the CEO is a real man. Prince Kelly àwọn ní just imagine ohun tó ń jáde lẹ́nu K1 the Ultimate. Abdulfatai Adeniyi àwọn ní the law himself. Àwọn ní you can only try that in Lagos or Yoruba land and not in Abuja or any other part of the country. Go to north, ordinary Okada rider go cross you and nothing go happen. Or better still, bandits go carry you and post your video where you are begging for ransom, or go to east and find yourself in the hands of IPOB or no government, and let's see what you will do to them. If Buhari or a northerner or even Obasanjo were in government, could you try that nonsense and still boast and making threats?
Tinubu must not allow this high level of impunity if he want to be taken serious. Okay. Emmanuel Awobajo àwọn ní it cannot happen outside Nigeria. All these lawless people, only a short time left. Ẹ máa rántí o. Ọlátúnjí Ayọ̀délé àwọn ní such an arrogant cocky idiot. He was lucky that airplane did not have the engine mounted under the wings. He would have been sucked in and shredded like processed beef sausage. That is the only reason this conversation is still ongoing. It would have been a funeral with an empty casket. Gẹ́gẹ́ bí Mr. Ọlátúnjí bí wọ́n ti sọ nìyẹn. Amdalat Hamidu àwọn ní K1 is a big name. Whoever leaked that audio is stupid and evil. Okay? Wande Ojomo àwọn ní who is he sef? He is a nobody and should let the sleeping dog sleep. Jeje, if it were MC Oluomo, heaven will fall, but thank God is not in such a public mess. Okay? Gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n ti fi ṣọwọ́ sí wa, òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn gẹ́gẹ́ bí èrò àti ìwòye. Ẹ̀yin náà fi èrò àti ìwòye tí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ wá jẹ́ kí n mú ìròyìn nípa wòlíì àbí pásítọ̀ tí àwọn àjọ NDLEA tí wọ́n mú pẹ̀lú egbògi olóró tí wọ́n ló ń ta egbògi olóró nílùú Èkó. Ẹ jẹ́ kí n mú wá fún yín bí ìròyìn ṣe gbé. Ìròyìn ní àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA ti náwó gan olórí ìjọ kan nílùú Èkó, pásítọ̀ Adéfolúṣọ́ Ọláṣẹ̀lẹ̀ fún ẹ̀sùn gbígbé oògùn olóró láti Ghana wọ orílẹ̀-èdè Nàìjíríà. The Turn of Mercy Church ni wọ́n pe orúkọ ṣọ́ọ̀ṣì tí pásítọ̀ Adéfolúṣọ́ Ọláṣẹ̀lẹ̀ jẹ́ olùdásílẹ̀ rẹ̀. Fẹ́mi Babáfẹ́mi, agbẹnusọ àjọ NDLEA, ló kéde èyí nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Àìkú ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2025. Àtẹ̀jáde náà ṣàlàyé pé pásítọ̀ Ọláṣẹ̀lẹ̀ táwọn èèyàn tún mọ̀ sí Abbas Àjàkáyé ti kó oògùn tó lòdì sófin wọ orílẹ̀-èdè Nàìjíríà láti Ghana lọ́pọ̀ ìgbà. Ó fi kún pé ó ti tó bí oṣù mélòó kan tí olùdásílẹ̀ ìjọ tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ bàbá yìí ti ń sá kiri kọ́wọ́ òfin má bàa tẹ̀ ẹ́. Ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2025 ni wọ́n padà mú ní ṣọ́ọ̀ṣì rẹ̀ tó wà ní Àjà lágbègbè Lẹ́kí nípínlẹ̀ Èkó. Nígbà tó ń ṣàlàyé kíkún nípa oògùn olóró tí pásítọ̀ Ọláṣẹ̀lẹ̀ náà kó wọlé àti bí ọwọ́ ṣe padà tẹ̀, agbẹnusọ àjọ NDLEA ìyẹn Babáfẹ́mi sọ pé lẹ́yìn ọ̀pọ̀ oṣù tó ti ń sá lọ sílé òkèèrè kọ́wọ́ má bàa tẹ̀, olùdásílẹ̀ ìjọ The Turn of Mercy Church Prophet Adéfolúṣọ́ Àánú Ọláṣẹ̀lẹ̀ alias Abbas Àjàkáyé ti bọ́ sọ́wọ́ òfin fún kíkó oògùn olóró tó lòdì sófin wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní ṣọ́ọ̀ṣì rẹ̀ tó wà ní Òkun Àjà ojúnà Ògòǹbó Lẹ́kí nípínlẹ̀ Èkó ni ọwọ́ ti tẹ pásítọ̀ náà ní ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2025. Àwọn òṣìṣẹ́ àjọ NDLEA tó ti ń dúró dè láti àárọ̀ pé kó parí ìsìn ọjọ́ náà káwọn lè mú ni wọ́n padà mú Adéfolúṣọ́ nírọ̀lẹ́ bó ṣe ń jáde láti inú ọgbà ilé ìjọsìn rẹ̀. Wọ́n ní ẹ̀ẹ̀mejì ló ti sá lọ sí Ghana
láti oṣù kẹfà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń sọ lẹ́yìn tí wọ́n gba oògùn olóró loud ìsí méjì tí wọ́n lọ kó dé láti Ghana. Bákan náà ni a tún rí i pé ó lọ́wọ́ sí òmíràn tí a mọ̀ sí cannabis. Ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2025 ni a kọ́kọ́ gba oògùn olóró tí ìwọ̀n rẹ̀ tó 200 kílò 200 kilogram lọ́wọ́ rẹ̀ ní Òkun Àjà nígbà tí ọkọ̀ tó gbé ìwọ̀n 700 kilogram egbòogi kan náà tún wá lọ́jọ́ kẹfà oṣù keje ọdún 2025. Àtẹ̀jáde NDLEA sọ pé pásítọ̀ Adéfolúṣọ́ jẹ́wọ́ pé òun kó egbòogi olóró wọ Nàìjíríà láti Ghana àti pé orí omi ni ọkọ̀ tó máa ń gbé àwọn máa ń gbà. Wọ́n ló tún jẹ́wọ́ pé òun ti sá kúrò ní Nàìjíríà lọ sí Ghana lẹ́yìn tí òun bọ́ mọ́ àjọ yìí lọ́wọ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe gbé náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Nípa pásítọ̀ Fọlọ́runṣọ́ Ọláṣẹ̀lẹ̀ tí ó ń gbé egbògi olóró nílùú Èkó. Ṣe rí i pé eléyìí tún lágbára. Ẹ jẹ́ ká mi ọ̀rọ̀ àti ìwòye tiyín lórí ti pásítọ̀ yìí. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀.